ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Alájà Rashida Adébánjọ Àṣàkẹ́ mo kí o ọlọ́jọ́ bí o aya Alíhájì Míkáílì Adébánjọ ire owó ire ọmọ nínú ọ̀la happy birthday to you o. ayérémọdé ọmọ òyẹ́kó ọ̀gẹ̀dẹ̀mọdé ọmọ òyẹ́dùyẹ́dù ilé ọlọ́jọ́ bí wa tó ní Àṣàkẹ́ yá. Alájà Rashidat Adébánjọ ló ń ṣe 65 lókè pẹ̀lúkan ayọ̀lùbádé ọdún márùndínláàádọ́rin ní ẹ̀rí nǹkan ni ọmọ ọlọ́pẹ́ mú jójó kó o fi jó sọpẹ́ fólúwa ọba orí ọ̀fẹ́ gbà lọ́jọ́ òbí èyí jẹ́ bá a bá dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún wa kò léèwọ̀ èèwọ̀ wá o ẹ̀yin ènìyàn wa ọ̀pọ̀ èèyàn ní olórí ọ̀fẹ́ láti tọ́ ayé wò tí wọ́n ṣẹ́ nínú oyún ọ̀pọ̀ èèyàn ló délé ayé tí ríboríbo ilé ayé sọ wọ́n di bákan. Alájà Rashidat Àṣàkẹ́ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ pé ó tún lé lọ́dún 65 ní alihamudulilayi. Àṣàkẹ́ ooo professional certified social worker ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ olórí láàfin Alhaji Míkáílì Adébánjọ certified chartered accountant ayé òní lé ọ kúrò nídìí ẹrù rẹ̀ ìgbà ilé arójú àwo ilé máa jẹ tó da. Alhaji Riskat Ṣálẹ́wá Adémóye ló rán mi ní kíkí ọjọ́ bí wọ́n ní kí n máa kí ọ ní kíkí tọmọ ọkọ Alhaji Rashidat aya Míkáílì onírògùn àbámọ̀ April 10 ní ẹ̀yẹ ènìyàn wa òun lọ́jọ́ bí mọ́sí mọ̀nsúrù mọ̀nsúrà ọjọ́ bí ìyá Ibrahim Adébánjọ kọ́kọ́ oníṣẹ́ ọkọ̀ oníṣàmì rẹ̀ April 10 lọ́jọ́ bí iṣẹ́ ti gbọ́ April 13 gangan ní ètò àkànṣe àdúrà ohun wẹ̀jẹ̀wẹ̀mú ráńpẹ́ wáyé Àṣàkẹ́ aya Míkáílì nìyọ̀dé ìlọ́run. Àwọn èèyàn ti ránṣẹ́ wá o ní kíkí ọmọ ọkọ tí wọ́n kí Afẹ́nifẹ́re tí ń ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí Alhaji àti Alhaja Bọ́láṣẹ́ ní àmì wọ́n kí ọdún tọjọ́ bí Alhaji àti Alhaja Wàsíù àmì náà kí ọdún kíkí ìyanu Alhaji àti Alhaja Ridwan Dúrósinmi náà ń kọ́ pẹ̀lú Alhaji àti Alhaja Hakeem Fásiró wọ́n ti dé bí pẹ̀lú àdúrà ọjọ́ tó pọ̀ tó káàyà. ẹ wo Alhaji àti Alhaja Fatayi Fábánwò pẹ̀lú Imam Malik àti Haji Adénílá Mọ́ṣẹ́bọ́látá náà kí ọlọ́jà bí o. Alhaji àti Alhaja Zanu pẹ̀lú Mr and Mrs Tọ́lá Ìfàfọ́rẹ́ náà tí wọ́n ṣe akíkanjá bí wá. Brother Sikiru Rauf Hajiya Madinat Ajomagbere àti Mrs Aziza Bello àwọn náà kí Alhaja Rashidat wípé aṣọdúnmọ́dún nínú ọlá ńlá rẹpẹtẹ. Gbogbo ìjọ Nasrullah Ifeanyi Society New York NASFAT lè ní ké sí. Pàápàá jùlọ àwọn ESCO wọn ò gbẹ́yìn wọn kí aya Alhaji Míkáílì Àṣàkẹ́ lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí òun gbalẹ́ta ayọ̀ máa ṣàmì àdúrà. ẹni ẹ máa kó àrùn yá o ìlú ọlọ́jọ́ ìbí ni wọ́n kí ọ̀ délé ẹni ẹ máa kó àrùn iye kan mẹ́sùn àgbò. ẹ̀yin lọ́mọ ajílálá ẹ̀ṣọ́ ajíṣọ́ṣọ́ ọmọ ìfọjọ́ gbogbo dára bí èèpin ọmọ arúgbó àdólàlù ọmọ arúgbó wọlé ẹ̀ẹ́dẹ́ máa pẹ́ lẹ́kọ̀ọ́ rẹ́dẹ́ ọmọ ẹ̀wà dòdò ọmọ lọ́dún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé máa wí ọ̀kan ń ṣe wá bùnú wẹ̀ ọ̀kan ń ṣe wá fífi fọṣọ ọ̀kan tó kù ní tìmùtìmù tó kó ẹ̀gbìn dànù ọmọ Ọ̀ṣun ló ṣe wá bùnú wẹ̀ omi ẹlẹ́mu ló ṣe wá fífi fọṣọ olúbo òkú ní tìmùtìmù tó kó ẹ̀gbìn dànù àmàrọ̀ àárọ̀ ọmọ jẹ́ ìwọ ni mò ń wọ́n bú kí ẹ̀yin lọ́ máa gbàlẹ́ kìlà tó lẹ́dẹ̀ẹ́lẹ́ ẹ̀yin lọ́ máa lákòókò tiẹ̀mí ẹ̀yin lọ́ máa rókun mẹ́sà ẹ̀yin lọ́ máa rókun má fi ìbọn ṣe ọmọ ògbáṣọ má ti gbàgbọ́ lọ́wọ́ ọmọ òjò ẹ̀yin lọ́ máa ṣíjú àpòkìrí dàgbà fàṣọ fún ọmọ ọkọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀ ọmọ àpòkan ọfà kan ọmọ ọ̀tàfà kan ṣoṣo pa ènìyàn mẹ́fà ẹ̀dẹ̀ ìlú tì ní ọlọ́fà ná ọmọ tìmí àgbàdé ọlọ́fà vision ìrẹ́ ní dẹ̀dẹ̀ ká má má dẹ́dẹ̀ òkè tìmí la gbọ́dọ̀ dé ogun kan òjàjàjà kódà àfin tìmí torí tìmí ìgbára lé Òṣogbo. Alhaja Rashidat Adébánjọ Àṣàkẹ́ ló ṣe 65 lọ́wọ́lọ́wọ́ o aya Alhaji Míkáílì Adébánjọ o
àdúrà á wáyé wẹ̀yẹ̀wẹ̀mú náà á tẹ̀lé o. bí wọ́n bá wá bí i pé ta ló kọrin sí i létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside ilé ní kúkú ti wá ọmọ ìwògbé ẹ̀gídà